Koiki Media bring you the world closer to your doorstep. Eégún ti jáde ní Ọdún Ifá Awo Fajinmi nílùú Ìbàdàn bíi. Koiki Media bring you the world closer to your doorstep. Àwọn eléégún ti jáde báyìí. On the 14th of July 2023. This is the last segment. Koiki Media bring you the world closer to your doorstep. Koiki Media bring you the world closer to your doorstep. On the 14th of July 2023. Ọdún Ifá àti Òrìsà nílùú Ìbàdàn. Koiki Media live. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó dùn ún lárinrin, ó dùn púpọ̀. Báwa máa ṣe Koiki Media live. We are live here in Ìbàdàn, Ọ̀yọ́ State. Ọdún àti Òrìsà. Closer to your doorstep. Koiki Media, bringing the world closer to your doorstep. Koiki Media, bringing the world closer to your doorstep. Live. Koiki Media live. Ọdún Ifá àti Òrìsà nílùú Ìbàdàn, nípínlẹ̀ Ọ̀yọ́, lórílẹ̀-èdè Yorùbá. Koiki Media bringing the world closer to your doorstep. Live at Ìbàdàn, Ọ̀yọ́ State. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó ṣe kókó láti máa gbé àṣà wa lárugẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo mọ̀ ní pé àsìkò Ifá náà la wà báyìí, àsìkò ọdún Ifá náà la wà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo mọ̀.
láti oṣù kẹfà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ọdún Ifá nílẹ̀ Yorùbá. Àwọn Awo Fajinmi ni wọ́n ń ṣe títí ọdún tí wọ́n ní ìlú Ìbàdàn bí yìí ní Ọmí Àdìó. Òní ni ọjọ́ kẹrìnlá oṣù keje ọdún 2023. KOIKIMEDIA bringing the world closer to your doorstep. KOIKIMEDIA, bringing the world closer to your doorstep.
Media, bringing the world closer to your doorstep. KOIKIMEDIA.
Kò lè wá tàbí o. Lójú ọ̀nà ẹ fún wọn wọn lẹni tó ọbẹ fún un. Ẹ tún kúrò lójú ọ̀nà ìyá ọmọ yìí. KOIKIMEDIA bring you the world closer to your doorstep. So òun lè rí ẹ kò ní pẹ́ jó tán sí tí yóò padà wọlé ó tún di ọdún tó ń bọ̀. KOIKIMEDIA bring you the world closer to your doorstep. KOIKIMEDIA bring you the world closer to your doorstep. This is the last segment and we're going to be ending it live soon. Adema fi ọ̀rọ̀ wá àwọn èèyàn wa kan lẹ́nu wò wọ́n lè bá sọ important ká lè máa gbé eégún lọ́dún ọdún gẹ́gẹ́ bí àṣà wa. KOIKIMEDIA bring you the world closer to your doorstep. Ẹ bá wa máa share. It's our culture. It's our tradition. Thank you, Lord.
igi ni ó gbẹ igi. At your doorstep. Mo rò pé ìgbádùn tẹ́rì àṣà wa náà ni àṣà eégún náà nìyẹn wọ́n máa nara wọn ní ẹgbà bẹ́ẹ̀ ni. KOIKIMEDIA bring the world closer to your doorstep.
sọ àtẹ̀yẹ́ kò ti wọlé wa ayọ̀ táwọn ti wọlé padà táwọn ti lè bẹ̀rẹ̀ wá sọ. Kò tí ì pẹ́ ẹ ti lọ àlè pẹ́ wọlé mọ́ àlè pẹ́ ilé táìmù sọ táìmù rẹ lọ. Bá wa sọ orúkọ yín fún àwọn ará ilé tó ń wò yìí. Nípa ti ẹgbẹ́ òun sókè ẹgbẹ́ òun sókè. ẹni tí ẹgbẹ́ òun sókè sẹ̀ kí lórúkọ yín. ó kọ̀ mí ní Ọ̀jẹ̀wálé Ọ̀jẹ̀wálé láre agbọ̀n. ní ẹ túmọ̀ sí pé ìdílé eléégún ni yín. Eléégún ni mí ọmọ ìlú local government. Alága wa kéde ṣe àgbà alága wa àgbà ọ̀tún ìlú local government ọ̀tún ìlú local government òní bẹ́ẹ̀ni jẹ́ balógun wọn. Sẹ́rí ọdún Egúngún ó jẹ́ ọdún tí a máa ń ṣe tí a ṣe tínú ẹ̀yìn ó dùn ká ná oògùn ká ná nǹkan mẹ́fọ́ ni a fi ń ṣe ọdún ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe ọdún bí àwọn a ṣe máa ń ṣe ká náwó ká nára bí àwọn a ṣe máa ń ṣe ọdún eégún nìyẹn ṣùgbọ́n owó ni a fi ń ṣe ọdún Egúngún. Ọdún Egúngún jẹ́ ọdún kan tí a máa ń ṣe wípé báwọn a ṣe máa ń ṣe nígbà ìta bàbá máa ń ṣe ọdún Egúngún owó ni wọ́n máa ń lò ṣùgbọ́n ní ìsìn báyìí ẹ má jẹ́ ká fi jàgídíjàgan sí ọdún Egúngún wa ṣùgbọ́n àwọn tí wọ́n sọ wípé ọdún Egúngún tọ́ọ̀gì náà fi ṣe àwọn pásítọ̀ àwọn àfà ọmọ wọn ni wọ́n máa ń da ọdún Egúngún ṣùgbọ́n yín tí à ń ṣe ní ìsìn à ń ṣe ọdún àwọn bàbá wa ní owó là ń ná ǹjẹ́ só lè pọ́sibú pé àwa tí a náwó káyọ̀dé bàbá wa wù ẹ jẹ́ ká ṣe èlé fọ́tún wa ṣùgbọ́n pọ́ìntù ẹ jẹ́ ọdún eégún wa ọdún eégún tí a máa ń ṣe à ń ṣe pé àwọn àṣà àwọn bàbá wa tí a bá ṣe ọdún eégún Ifá láàrin ní Ifá pé a fẹ́ ṣe nǹkan báyìí Ifá náà ni a fi sọ ṣùgbọ́n ọdún eégún àṣà bàbá wa nígbà ó dàrú ṣe ọdún eégún jẹ́ kinní kan tí a bá mọ̀ ọdún eégún tí a bá sọ ọdún eégún àṣà wa tí a bá ń lẹ̀ ní àṣì ṣùgbọ́n ọdún tí a bá ń lẹ̀ tí à ń ṣe yìí ẹ jẹ́ kí a tọ́ ó lè rí bó ṣe ká lè fi àṣẹ bó ṣe lọ́rùn. jẹ́ náà nígbà lẹ́ bá wa sọ. àwọn náà ń sọ níwọ̀nba. lẹ́wọ̀n lẹ́ bá wa sọ níwọ̀nba. Ọ̀tún alágbàlẹ̀ ọbẹ̀ àjò. bí ẹ bá wa sọ lórí ọ̀rọ̀ eégún. orúkọ mi ni Chief Ọ̀jẹ̀wálé Ayédàdógún. ó túmọ̀ sí pé ẹ̀yin náà já láti ilé ológun náà lẹ́yìn náà ti jáde. Ayédàdógún ẹ̀ orúkọ eégún ni. nígbọ́ Ayédàdógún ẹ̀ orúkọ eégún ni. orúkọ eégún ni Ayédàdógún. kí ni importance eégún àti wípé àmọ̀ràn wo lẹ ní fún àwọn. eégún jẹ́ òòṣà. Kí ni ìyàtọ̀ eégún yìí sí àwọn eégún mìíràn tí a ní? ìyàtọ̀ pọ̀. Sọ ìyàtọ̀ ẹ̀. eégún dàmí lẹ́yìn nígbà. Eégún tó jáde lẹ́yìn àti àwọn ọ̀dà eégún la máa ń rí. ilé ìlú ni jẹ́ eégún tí a máa ń gbá òsì. ìṣẹ́ adáhùn náà. Wọ́n máa ń gbá òṣìṣẹ́ àti ìṣe. ibi ìlú náà ní ojú ìta máa ń gbà. ẹ̀yìn pa sọ̀rọ̀ báyìí dáadáa. ó mọ̀ sí pé àwọn tó fi gbáwá nìyẹn gbá òsì gbẹ́rẹ́gbẹ́ gbá àdàgbò gbogbo àsìgbò. Kí wá ní àbí tí ó papọ̀ kí ni àbáṣepọ̀ wọn àékún yìí pẹ̀lú nínara wa tí à ń nara wa àbí bí ọ̀rọ̀ mi wà tí a lè fi pè é torí àwa lè sọ pé à ń nara wa ní ti oníṣẹ̀ṣe ó lè ní orúkọ kan tí wọ́n ń lò. ní inú ìṣẹ̀ṣe lẹ́yìn ebi láìpẹ́ tàmú jáde lẹ́yìn tí ó bá ti jáde tó sì wúwo fún ọmọdé dàgbà nílùú tó gbá òsì dànù tó gbá ìsì dànù ọ̀rẹ́ yìí jẹ́ gẹ́gẹ́ bí àṣẹ tó mú wá láti Ilé Ifẹ̀ alákùnrin ló kọ́ lọ́nà fún eégún nígbà wáṣẹ̀ orò ní eégún jẹ́ orò tó yẹ pé aráyé kì í gbóhùn èdè rẹ̀ tó bá wá pa òun dà ní orò ní aráyé kì í gbóhùn rẹ̀
àtòrí náà ó jẹ́ ohun àṣà tí eégún mú ọ̀gbàlẹ̀ tó mú lánàá nígbà tí ó wọnú ìlú wa. Bàbá wa mo wá fẹ́ jẹ́ kí ẹ gba gbogbo àwọn ọmọ Yorùbá because ká tó lọ sí area yẹn àwọn kan ti ń sọ lórí mídíà pé irọ́ ni àwọn tí wọ́n nira wọn wọ́n ti sì kan bọ́nú aṣọ wọ́n ti kógi síbẹ̀ wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwo òun ni ò jẹ́ kó dùn wọ́n. Bàbá wa kò rí ẹ bá bẹ́ẹ̀ sọ sáàrin yẹn. ṣe rí nípa àtòrí náà odù kan wà tó so mọ́ àtòrí náà. ṣó lórúkọ àtòrí tẹ máa ń lò àbí ẹni àtòrí. àwọn olójú àtòrí àtòrégún bẹ àtòrégún yẹn ni àṣẹ wà sẹ́rí tí wọ́n fi pàkárẹ́ náà ní skul fóun bá lé ó lè dára ẹ̀jẹ̀ ó di tí ó di omi sínú lọ́dọ̀ àtòrí náà tó bá wú ní àwọn ìṣègùn náà lẹ́nu pàfẹ́ sí yóò lọ lẹ̀ padà fún àwọn ìrẹ́dẹ̀gbò tó máa fi nà yẹn. àtòrí náà ó ní mẹ́tọ́ bẹ̀rẹ̀ àtòrí náà láti kókósẹ̀ wá bí ojúgun ẹsẹ̀ láti mọ́ ní àtòrí náà wọ́n èyí ní àtòrí náà níbi itan torí ibi itan kò bá àṣà àtòrí yẹn mú tó bá ti nà ẹ́ níbi itan àbí níbi ẹ̀yìn ìyá tó rí eégún gangan àbí ìyá tó rí eégún gangan láti ibi ojúgun ẹsẹ̀ lọ sí kókósẹ̀ ní láti mọ́ ní àtòrí eégún tábà tó bá wú tábà sí sílẹ̀ láti wọ́n fẹ́ sí ẹlẹ́kẹsẹ̀ yìí yóò fà kó ológun sí yóò sàn. àmọ̀ràn wà lẹ́wà nípa àwọn èèyàn wa tí ẹ pé wọn gbàṣà wọn lárugẹ mọ́ láyé gbèsè táwọn mi bá rí eégún bá jáde wọ́n máa sọ pé àwọn oníkíní kan kìnìkan àmì wọ́n máa fẹ́ ṣe débi pọ́n wọ́n fẹ́ ṣaṣọ kó lójú ogún bọ́sẹ̀ kí ni eégún tó bá ń ṣaṣọ kó lójú kìí ṣe eégún. àti kí àwọn èèyàn tí wọ́n jẹ́ pé wọ́n máa ń sábà lọ ìgbésí àwọn èèyàn tó máa ń ṣe iṣẹ́ yìí. kápẹ́ àdání kò bọ̀dá lẹ́yìn eégún kò sí lára àṣà eégún gan ara oògùn àtòrì ní eégún ní jagun ìgbà àṣẹ. so ní ṣókí màmá ẹkẹ bá wa súre fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi kí ẹ sì tún bá wa gba àwọn alákìtì ẹ̀sìn ẹ̀sìn báyìí. Olódùmarè ọba láyé ọba lọ́run adó ti gbó wa ní gbogbo ilẹ̀ Oòduà adó ti gbó wa lórí Nàìjíríà làwọn àpọ̀ adó ti gbó wa ọlọ́sẹ̀ tí tá a wà yìí adó ti gbó wa nígbàdàn tá a wà yìí adó ti gbó wa ìjọba yìí ṣe ìjọba gíga àbùkù ìjọba ohun dúkú ogún ìjọba dúkú òkú ìjọba dúkú egun dáyé lónìí yóò gba ibi dànù kúrò nílùú egbò ó sì dànù àwọn abúlé ló mọ̀ bí àgbọ̀ tó wà lábòsùn gbogbo tó wá ṣẹlẹ̀ nílùú báyìí nítorí kú kò ní jáde ọ̀nà ọ̀kan wa gbogbo múlùkù yóò dohun gbàgbé yóò dohun òkè àdúgbò ẹ̀mọ́ nílùú Oòduà. ẹ dárúkọ ilé kan sí. orúkọ tèmi ni Chief Ọ̀jẹ̀wálé tí mo jẹ́ ọ̀tún alágbà ìjọba ìbílẹ̀ Èdó tí mo jẹ́ ọlọ́pàá ọ̀jẹ̀ ilẹ̀ Ìbàdàn mo jẹ́ task force ní Ọ̀yọ́ state. Thank you very much. So KOIKIMEDIA bring you the word closer to your doorstep. Once again, it's the 14th of July 2023. So we're going to padà wọlé báwọn. So ń lẹ ti rí ẹ̀. So ẹ ṣé gan ẹ̀ ní jù báyìí lọ ẹ ṣé.